lónìí bá mọ̀ ya rọ̀ rírọ̀ náà ládẹ́ rọ́ kété ọ̀nìyàn àìdèrọ̀ yà síwájú àti síwájú sí àìrọ̀ kété ọ̀nìyàn ó ní àkórí ọ̀rọ̀ mi lónìí mo dẹ̀ bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run Olódùmarè kó gbọ́ àrọwà kó gbọ́ nkèmí Ọlọ́run kó fẹ́ bá ọ sọ lé wákàtí torí kétera pátápó àtọ́ni rọ ni àtọ́ni kẹ́hìn rọ̀ ládẹ́ àdúró bá wámúwámú níwájú tẹ ọ̀dájọ́ Ọlọ́run Olódùmarè kó bá o Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 11 wàá rí ọ̀rọ̀ níbẹ̀ Paul apostoli nítorí pé a ti rí kété ọ̀dájọ́ Ọlọ́run àti ìrúnú Ọlọ́run kẹ́ bọ́ a sórí ọmọ ẹ̀dá wíwò náà jó ìbọ̀ wíwò parun ìbọ̀ lówájú òun ni mo ká a lọ́ra o kàmí rọ kété ọ̀nìyàn wẹ́ẹ́ gbọ́ lórí rédíò wẹ́ẹ́ gbọ́ lórí ẹ̀rọ ayélujára wẹ́ẹ́ ká nínú ìwé ìròyìn magasin ìwé pélébé kan mí kéde ìrere kété rẹ̀ lọ ti gbọ́ wẹ́ẹ́ gbọ́ nínú àwo orin wẹ́ẹ́ gbọ́ nínú àwo wàásùn àìrọ kété ọ̀nìyàn àbá mẹ́rọ̀ èyí wẹ́ẹ̀dẹ̀ ọ̀jáde lúlé síbẹ̀síbẹ̀ mẹ́rọ̀ ọmọdé ọ̀dọ́ lọ ẹ̀yà wíwẹ̀ ti ráyè wọ́n fẹ́ jayé òníwé àkókò tẹ̀rẹ̀ lè yí wíwà bùgá àìrọ̀ nítorí pé ìjọ kan bọ̀ kà fara já ká kúwọ àtòwọ́ nìkan ṣoṣo ìjọ kan bọ̀ wulẹ̀ àyàwó ìjọ kan bọ̀ kò dájú adé ewu lókè o elókè iráyé kútẹ́ yóò ṣeun kò rìn lónìí bá yẹ sọ ni a mú ìwà kó bá wù ú nu àrùn òrìn kó bá rìn nu àrìn ń bá wù ú nu yóò mọ́ra ń ṣe gẹ́gẹ́ bí ọbùnrin Sisi ológe àìrọ̀ kété ọ̀nìyàn ọ̀gá olójú kò mú ọ lọ amúyí àìrọ̀ kété ọ̀nìyàn Ọlọ́run àjọ retí gbọ́ o láti mọ̀ wípé ìbínú Ọlọ́run bọ̀ rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ sórí kété ẹlẹ́ṣẹ̀ Bíbélì wípé àdarí ọ̀nìyàn búburú àdarí sọ́run àpáàdì àti orílẹ̀-èdè ṣe pé orílẹ̀-èdè àwùjọ ránù kan kété ọ̀nìyàn kó bá kórajọ kan papọ̀ kan dàbí orílẹ̀-èdè ọ̀nìyàn búburú àdarí ràn sí ọ̀run àpáàdì jẹ́mi rán ọ létí pé Ọlọ́run ra kà ẹ́ sọ lépa rẹ̀ kọ́ tẹ̀ bẹ̀ ọ́ lóníbà kò yín mú sí kọ́ mọ́ da ọ̀rọ̀ rẹ̀ sọnù kọ́ ẹ́ kí hàn ránṣẹ́ kọ́ ẹ́ kàn yà jòkó Ọlọ́run kẹ́ bẹ̀ ọ́ lóníbà òun náà lápadà jòkó torí ó ti yanjọ́ kan nínú ìṣe àwọn àpọ́stélì orí 17 ẹsẹ̀ 30 àti 31 lébẹ̀ ó ti yan ọ̀nà kankan jẹ́ pé òun náà ṣe ìdájọ́ kété ayé òun la mi rọ̀ ọ́ lóníbà o kò gbọ́ àìrọ̀ kété ọ̀nìyàn láti ronú padà torí pé Ọlọ́run rà ní kẹ́ bọ́ ní kẹ́ yá ṣùdájọ́ ayé ní ọ̀nà lélá ọ̀nà àjónirun ni rántí kọ́tùmú náà ni kò mú jó Sódómù àwọn Gòmórà torí pé wọ́n kùnà láti ronú padà ẹ̀ṣẹ̀ rán wọ́n kùnà láti tẹ́sí sí wàásù kí áńgẹ́lì yá ṣe Lọ́ọ̀tì àti ọmọ rẹ̀ nìkan nílà o torí bá la ṣe rọ̀ kété ọ̀nìyàn yí padà gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ gbẹ̀sìn sílẹ̀ ẹ̀sìn lásán láìsó gbàlà iliko ìbáni ronú padà ẹ̀ṣẹ̀ rẹ lónìí kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà àìrọ̀ kété ọ̀nìyàn omudi padà sí Sódómù omudi pagbá sínú Íjíbítì omudi pagbá sí Jẹ́ríkò kété bíyàn nínú ewu lọ ẹ̀yà kó bá ti mọ̀tì nínú Jésù kó jẹ́ pé òrìnkórè ọlọ ẹ̀rìn inú ewu lọ ẹ̀yà kó gbà lọ́lọ́run yóò gbé ìdájọ́ rẹ̀ kégbé á kó bá dé kùnà láìsí Jésù sí ìjàre ìbá mi bẹ́ẹ̀ lébẹ̀ o òsín bá lo yóò ronú padà kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà gbẹ̀lú aráàánú gbà òjò lórúkọ mi ọmọ àbálábí tán lẹ́ẹ̀rẹ̀kan sí mo rọ̀ ọ́ lórúkọ Ọlọ́run Olódùmarè ronú padà kọba yóò yí ọnú ìjọba Ọlọ́run ire.